Africa Content TV. Lẹ́nu àyè wà ọ̀rọ̀ pẹ́ ọ ìlú ayé máa sọ̀rọ̀. Ìtọ́kùn apẹ́jú sí bílẹ̀nì àwọn ọmọ pẹ́pọ́ ọlọ́run bá ní. Adáwọ̀ ṣùgbọ́n mo dúpẹ́. Mo ti fẹ́ tí tó bí fún ọlọ́run. Mo ṣe bá gbogbo èèyàn tó ń bẹ́ ní ìkàlẹ̀. Àdìsárí ilé ìwọ̀nù mi àwọn onímọ̀dé. Ẹkú kọ́lẹ̀ ẹ̀yin ni máa fi ṣe reference point. Ọ̀rẹ́ mi ọmọ bọ́lá hàn àwọn bá fi ọba orin. Àdìsá torí kò wà láyé ó tẹ̀lé nípa. Wọ́n kọ́ mi ọmọ ọ̀rẹ́ Àdìsá ọmọ bá ní nínú àwọn àgbà ọjẹ́ wọ́n sì wá ìgbé. Tọ́wọ́ ayé ṣẹlẹ̀ lójú ẹ̀ nílé iṣẹ́ tiwa. Àdìsá ọ̀pọ̀ ní wáyé ẹ̀yin lẹ́lọ́pọ̀ tí ní ti ẹ̀kọ́ ṣojú yìí. Wọ́n ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba Àdìsá nínú àlàáfíà nínú ọlá ńlá. Ẹ̀ kò lẹ́mí nínú ọlá owó àtọ̀hún nígbàdá bẹ́ẹ̀ fi ń ṣayé. Àdìsá èyí tọ́wọ́ wọn bá ti ṣe kò máa ní bàjẹ́. Ọmọ ní bàdé ọkọ mi ọmọ ọlá Àdìsá Síkírù Àyìndé bá rí ìsìta adé ìrìnká ibi yòówù kó yòó yíra padà kó ọkọ mi Àyìndé o. Àdìsá ọmọ ní omi Àdìsá mi bẹ̀rẹ̀ ibi yòówù kó yòó yíra padà kó ọkọ mi. Aláàjì mọ́ dídì máa yá mi kọ́ ibi yòówù kó yòó yíra padà kó ọkọ mi. Èmi ṣojú mi ó ṣojú mi. Wàsíù Àyìndé mo wá ń bẹ lórí àlefa àdínú ọlá ńlá. Àdàgbà fújì lọ́wọ́ mi Àyìndé o. Ẹnu mi tọ̀ bàbá bí. Ẹni ọlọ́run bá fún láyè wípé kọ́ ìwí. Síkírù Àyìndé bá rí ìsìta ó tako táyọ̀ sí lẹ́nu. Àdìsá rí ní ìwádìí ọmọ ní wádé. Ọkọ̀ mi ara rẹ̀ sà ọmọ bá dún. Ọmọdé lẹ́kọ̀ọ́ ló jẹ́. Wọ́n lè mẹ́kọ̀ọ́ ní ọmọdé lára ọ. Ṣé ní sí mú ọdẹ nì ló ń bá rẹ̀ sà nínú. Ọmọ ilẹ̀ ń kọ́ ọ̀jẹ́ Àdìsá rí ní ìwádìí omi bá dé. Wákàtí èmi ó ṣojú ẹ̀rí ẹ̀ Àdìsá. Àdìsá ọmọ ní bá dé nínú ẹgbẹ́ wa o. Ìpẹ̀lẹ́ rúpẹ̀ oṣù wà láyé nínú ọlá èyí ṣojú ẹ o ire gbogbo ṣojú ẹ ire àwọn tó kú ní ìrọ̀rùn rí wẹ́nu ó kí ẹ aṣojú ẹ ní ìrọ̀rùn ìlú ọlá ńlá rí wá
ọkọ̀ mi ọmọ láàárẹ̀ sá níbi wà lómi. Àdìsá ọkọ̀ mi ọmọ láàárẹ̀ sá níbi wà lómi. Ọkọ̀ mi ọmọ láàárẹ̀ sá níbi wà lómi. Ọmọ bá dún. Ọmọ ẹlẹ́kọ̀ọ́ jẹ́ Àdìsá níbi ìwádìí ìwádìí mi. Ọmọ nípọ́dé èyí ṣojú ẹ̀ ìwádìí mi. Ìgbésẹ̀ ayé sí Àdìsá ìwádìí mi. Àtàdìsá mi tẹ́lẹ̀ ìwádìí mi. Àdìsá ṣojú ẹ̀ ìwádìí mi. Àìdè wá sí ìwú. Ojú mi, ọmọ mi tàbí ojú rẹ̀ rí mi. Àdìsá, ọmọ tá a fẹ́ ìyá ẹ̀ lójú rẹ̀ rí ẹ̀. Ọmọ àlàkẹ́ tá a fẹ́ ṣojú rẹ̀ rí wà. Àlùbáyé bàbá làkẹ́ fún wa ṣojú rẹ̀ rí. Ojú ẹ̀rí mi, ọlá, ó jọba ṣojú ẹ̀rí mi, ìbàdàn àbáṣá lórúkọ, orúkọ ọ̀gá wa lásán, lójú ọ̀rẹ́ bàbá ẹ̀ Síkírù, àbàbí Síkírù ìdáyì, ọlábílé, orúkọ tá a fún, àbàbí Síkírù ìdáyì. Ọmọ mi sáfì tẹ́lẹ̀. Àlàkẹ́ ó ṣeun ó kú ọmọ ṣe o àṣàtù. Àlàkẹ́ ó kú ọmọ ṣe àṣàtù. Èyí tó ṣe fún wa Àlàkẹ́. Àwọn náà àárọ̀ yìí títí dọjọ́ òkú mi àṣàtù. Inú yàrá pọ́lọ́pọ́ yẹn, ibẹ̀ lèmi náà ń sùn. Inú mo ṣí, wọ́n bá kí òwe ní tẹ́lẹ̀. Amsadu, Àlàkẹ́ kí ẹ, Amsadu. Ayá kí òbí, yàrá kékeré yẹn. Yàrá kékeré yẹn o. Ibẹ̀ láti bẹ̀rẹ̀, mo dúpẹ́ Ọlọ́run. Àlàkẹ́, ó ṣe é pọ̀, ó ṣe ń tọ́ba nínú ayé wa, ayé Àdìsá ti pẹ́lẹ̀. Mo dúpẹ́ Ọlọ́run Síkírù Àyìndé Barrister. Akádélọ́lá, ibi yòówù kó wà. Ìyàwó tó fẹ́ wá kí òbí mi pẹ́lẹ̀. Wọ́n tó ṣe fún wa o. Wọ́n tó ṣe fún wa. Ọlágbádé kárí, òkè kárí ṣojú ẹ̀rí mi. Àlàlí Síkírù láyì. Àlàkẹ́ ó kú oríire. Ìyàwó ẹ̀gbọ́n mi làgàtọ̀. Ìyàwó ọ̀gá mi làgàtọ̀. Ẹ̀gbọ́n mi làbí sáà tẹ́lẹ̀. Ọ̀gá mi làbí sáà kí ìhùn mi. Ẹ̀sọ́ ìdè láti kékeré mi. Bí mo ṣọmọ àbí sáà tẹ́lẹ̀.
lórí yàrá rẹ̀. Ó bá fọ́tì bọ́ọ̀sì bàbá. Lórí yàrá rẹ̀ bẹ́ẹ̀. Lórí yàrá rẹ̀ bẹ́ẹ̀. Òkèlè rẹ̀ mọ̀ wá, mo bá àdìpọ̀ bá èrè. Ọ̀gẹ̀rẹ̀ ìlà ọ̀pọ̀ owó dùn lẹ́bí. Olè bàbá kọ́lé àdìpọ̀ wá lábìlì. Owó dùn lẹ́bí. Èyí lọ́jọ́ lórí ìbẹ̀rẹ̀ ọjà àdéhìlẹ̀. Ṣe tèmi ọlọ́jọ́ pẹ̀lú ètò yìí nínú ìbọn. Àwọn tèmi nìyẹn ẹ̀kọ́ olùṣe tèmi ọlọ́jọ́ pẹ̀lú ètò yìí nínú ìbọn. Ìtàn bàbá ọlọ́dẹ pẹ̀lú ètò. Lọ́wọ́ pé ní sí ìpè ọ̀. Àdìsá ibi tó ti ń sùn. Aṣọ rẹ̀ sì gbọ́dọ̀ sí kù lọ lọ́dọ̀ lágbàdá. Ọ̀rọ̀ lẹ́jọ́ sọ̀kalẹ̀ ló bá bá rí bá. Ẹwà bọ̀ tó sọ̀rọ̀. Olè bí mo ṣe ètò bá sí sọ ọ̀dẹ̀ ìkíyà. Ẹ wá gbọ́rọ̀ ìkíyà. Níbi tó ní ìṣokú lẹ́yà kàlàbà kọjá. Ọ̀kadà ọ̀rọ̀ bàbàlà làbàlàbà dúró. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ. Ọlọ́dẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ. Omi kejì jáde, mo ṣe bójú lọ́rọ̀ wá. Wọ́n lọ́jọ́ ẹ̀rù ẹ̀, àmọ́ mo ṣe yẹ. Jáde mo ṣe ká àdé làbàlàbà àgbàdọ̀rọ̀ òun. Ó máa yọ kú èmi kù. Adéwì jáde mo ṣe jáde làbàlàbà àgbàdọ̀rọ̀ òun. Ó máa yọ kú èmi kù. Aṣọ ìwé lọ́pẹ́ ara mi. Àwọn tí a sùn wọn. Oníbàdé
àdìsábà ní ire ló pé ara mi ìkan ò tí ẹ sún wọn. Kakọ́ra ní èmi á ṣe èyí tí wọ́n bá ọ̀hún. Kakọ́ra ní èmi á ṣe èyí tí wọ́n bá ọ̀hún. Òní bá bọ̀ mi sọ ìkẹyìn bá ọ̀hún. Àwọn sáájú àlàkẹ́ èyí tí wọ́n bá ọ̀hún. Ó tẹ́lá ọ̀hún. Ìdè mi máa mọ̀ wù. Ìdè mi máa mọ̀ wù. Jọmọ ìtú ọba mọ̀ wù. Ààrẹ bu ọmọ lájọjú kárẹ̀ èyí tí wọ́n bá mọ̀ wù kó kẹ́rẹ́ mọ̀. Àtàbọ̀ èyí tí wọ́n bá mọ̀ wù. Èyí tẹ́lẹ̀ máa mọ̀ ọ́hún. Adúpẹ́ lọ́hún. Adúpẹ́ lọ́hún. Adúpẹ́ lọ́hún. Adúpẹ́ lọ́hún. Adúpẹ́ lọ́hún. Bó ṣe sori ayé yìí o, lẹ́yìn ikú Àdìsá. Àdìsá kì í pè ọ̀pọ̀ làkẹ́ o, Àbísátù Alákẹ́. Mo kíákíá Alákẹ́, ó máa wọ́ ọmọ ṣe Alákẹ́ o. Alákẹ́, ó ṣe Ọlọ́run, ó máa ṣe Ọlọ́run. Ó ṣe Ọlọ́run, ó máa ṣe Ọlọ́run. Oníbàbí Àdìsá, kí lápẹ́jẹ́ dùn àwọn èkó tó kú wọlé, ó máa ṣe Ọlọ́run. Kò sí ìwọ mẹ́fà láwùrọ̀ mi, kó tó pẹ̀lẹ́ lẹ́yìn ṣe wá o, á kì í wù ní Àdìsá. Kò sí ìtàgé nínú ìwé, ọ̀ṣun ẹ̀yẹ, kó tó ṣe eléyìí o, má kí o ní Àdìsá o. Òṣèlú Fásí àlù alàlẹ́sẹ̀ ìkiri ìrìnàjò, ìkúntù àkàrà ọmọ. Kábíyèsí, Ọlámídé, nínú àlàáfíà nínú ọlá ńlá, ẹ̀mí àpò lórí ìyá àlẹ́fà, ó fọmọ kékeré jọba. Wọ́n kẹ́ pàgbàlagbà ló ìṣèjú ẹni ní àmì o. Wọ́n gbọ́dún sí kiri, ọ̀làlẹ̀ sí kiri láyé yọ Ọlámídé. Kábíyèsí o, kábíyèsí o, òní olówó Àyìndé mi wá sí òògùn àtọ́, àṣẹ àtẹ̀lẹ́nu kọ́yìn, kọ́yìn kẹsẹ̀ àmì. Ilẹ̀ ń bọ́ ọba pé ọba ló ṣe ọba. Ọlámídé ilẹ̀ ń bọ́ ọba pé ọba ló ṣe ọba. Ọmọ Williams ní kóró Èkó. Ọdísàbí Williams ní Akéwùmí. Ọmọ Abúlé tó Àlàkẹ́ o. Ọmọ pẹ̀lú Àbúsátù Alákẹ́. Ìlú bàbá ẹ̀ lórílẹ̀ Alákẹ́ ní Àbúsá. Ó ṣe wàhálà lórí ọmọ. Ikú òde nígbà àwọn ọmọ náà ọwọ́ ẹ̀. Alákẹ́ ẹ̀dẹ́ ó máa kú orí ìyá ọba. Abíákọ́, abọ̀jà bọ̀rọ̀kọ́rọ́. Alákẹ́, congratulations wọ́n ní bẹ́ẹ̀ dúdú bí. Àbúsátù mọ́ kí ẹ Alákẹ́. Alákẹ́ ẹ̀ ò ṣeun. Alákẹ́ ẹ̀ ò ṣeun. Alákẹ́ ẹ̀ ò ṣeun.